aṣọ ọlọ́pàá tí mánìkè ń béèrè ṣé ara aṣọ ilé pé wà ní àbáwọn tó ń wọ̀ ìdí ni ẹnìkan ni wọ́n ní slot ipe kó wá sí ọlọ́pàá ó dẹ̀ ti parí láti bí ọdún 7 tí a ti jẹ tààrà tó yẹ pé certificate náà ló gbọ́kànlé pé òun fi sóríire wọ́n wá pé inú mi wá dùn mú ní ẹ̀dá pé bá ránṣẹ́ sí ó wá dé tán báyìí káàsà báyìí káwọ̀ òdi slot kan jáde tó jẹ́ tọlọ́pàá ṣé wàá lọ kó àwọn papers ẹ wá ká lọ ó ní iṣẹ́ ọlọ́pàá àǹkan la ẹ̀dá kò ẹ̀ ṣàánú mi tó bá jẹ́ pé iṣẹ́ nìkan ló bá kù lọ́dọ̀ Ọlọ́run tó jẹ́ pé ní ìfìlà ní ìfìlú ó pè mí kí n máa ṣe bára jẹun kí n máa tọrọ jẹun ju kí n ṣe ọlọ́pàá lọ ọ̀rọ̀ yẹn bà mí lẹ́rù púpọ̀. ǹjẹ́ kí ló fà á ó ní 98 tàbí kí n sọ pé 99% àwọn tí ń ṣiṣẹ́ ọlọ́pàá wọn ò láti bọ̀ tán. ṣùgbọ́n wá lọ tán mo wá jókòó mo wá ronú kí ló fà á wọ́n bẹ̀rẹ̀ sí ní investigation káàkiri wọ́n wá ní ìgbà tí yàgùn wa sọ fún mi wọ́n ní pé tí wọ́n bá ti lè wu aṣọ wọn ó tán ok ẹ̀jẹ̀ wa béèrè sára aṣọ yẹn lè pé wà ní torí pé fọ́ọ̀sì míì wà káàkiri tí olúkálukú ń fẹ́ kọ́ máa rí ó ṣe àìmọye owó ní ẹ fi ń ra slot civil defence àìmọye owó ní ẹ fi ń ra slot immigration àìmọye wàhálà ni wọ́n ń ṣe kún tó di pé àwọn fẹ́ rí fọ́ọ̀mù navy pé kún tiẹ̀ fi máa wọn kí ló dé tọlọ́pàá táwọn èèyàn sá fún àwọn tí wọ́n wà ń bẹ̀ wọ́n ní wọn ò rí ni ọ̀nà àbáyọ náà fi wà ń bẹ̀. bọ́ọ̀ bá rí yàn tájú ààrẹ gbà tó jẹ́ntù tó jẹ́ pé bẹ́ẹ̀ bá bomi sí lẹ́nu ibẹ̀ lẹ́ẹ̀bà kò tí ì gbà sí ọlọ́pàá ni. níjọ́ tọ́lọ́ bá ti rí pé kó wọ aṣọ ọlọ́pàá báyìí níjọ́ náà ni wàá rẹ̀ ti change why. lórí ìbéèrè solution tẹ́mi ó fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe ọlọ́pàá ọlọ́ọ̀ni jẹ́ ṣìṣe lágbára ọlọ́run ẹ̀ láti bọ̀ tán dáadáa ẹ̀ ń láti bọ̀ tán rí torí ẹ̀yin lẹ̀ ń dáàbò bò wá ẹ̀ láti bọ̀ tán dáadáa àmọ́ gbogbo jọ́tọ̀ bá ti délé bó aṣọ ọlọ́pàá rẹ̀ wá hangi ẹ̀ sí opposite side ibi tó bá sùn sí wá máa wòye pé ìyìn sọ ọlọ́pàá máa ń gbà mo ti bọ́ sọ ẹ̀ kalẹ̀ èmi náà ti dára àlù tó bá jẹ́ pé aṣọ yìí ń bá ní èpè ń bá ń bẹ lára rẹ̀ ọlọ́run gbogbo wà tí ń máa wù tí ó máa di èpè lára mi ọlọ́run mọ́kàn mi máa wù tó bá jẹ́ pé iṣẹ́ ìgangan lè pé bá ń bẹ lára rẹ̀ gbogbo tí wọ́n máa ṣe ń di iṣẹ́ tí fi máa gbèpè ọlọ́run mọ́kàn mi máa wù kò ń ṣe gbogbo wọn o kò ń ṣe gbogbo wọn o àmọ́ ẹ dákun torí ọlọ́run ẹ má ti torí uniform kó change wáyín kẹ́ni oríṣiríṣi ọ̀rọ̀ ní bẹ́ńtà tá a ti rí àti tá a ti gbọ́ nípa iṣẹ́ yìí ẹja lọ́nu Suratu Rahman tọ́wá yẹ pé agbára kan ní bá wọn bẹ nínú aṣọ yẹn tàbí bá bẹ nínú yín tó yẹ pé tẹ́ bá ti débẹ̀ ẹ̀kọ́ rẹ̀ ní ẹ̀kọ́ yín ya ma'shara al-jinni wal-insi ọlọ́ni mo ké sí ẹ̀yin tẹ́ jẹ́ lọ́pàá nínú èèyàn tẹ́ jẹ́ lọ́pàá nínú àlùjànnú tẹ́ lágbára tẹ́ ń fi agbára yín ní àwọn èèyàn lára. inni istatoitu an ta'budu min aqdari samawati wal harid ọlọ́run ní èmi náà ọlọ́pàá lèmi náà o alágbára lèmi náà o agbára tí mo wá ní tí ń bẹ lára tèmi ni mo fi dá sánmà àtilẹ̀ fàáfùsù tó ẹgbẹ́ lóòótọ́ lẹ bá lágbára ẹ kúrò lórí ilẹ̀ mi tó ẹgbẹ́ lóòótọ́ lẹ bá ju àwọn kan lọ ẹ kúrò lábẹ́ sánmà mi ǹjẹ́ ilé ṣe gbogbo alágbára ayé pátápátá pàápàá jùlọ àwọn tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí tọ́wọ́ mọ̀ pọ̀ lè kúrò lórí ilẹ̀ ọlọ́run ọ̀sìn ló kúrò lábẹ́ sánmà rẹ̀ sí ọ̀rẹ́ pẹ̀lú agbára tó ń sí lò la tanfusuna illa bisultan Al-Qur'an sọ pé ẹ lè kúrò lórí ilẹ̀ ẹ sì lè kúrò lábẹ́ sánmà ọlọ́run ọba nìkan lọ́ba alágbára eléyìí tó wà sí fún yín bẹ́ẹ̀ bá ń wà dáadáa tẹ́ máa ń ṣépè ilé wallahi bil azim orí ní ìmọ̀ rígbà bẹ́ẹ̀ bá ń wà aburú tẹ́ máa ń ṣàdúrà fún aburú yóò máa jẹ tiẹ̀ o gbogbo ẹni tí máa ń wà dáadáa tó yẹ pé wọ́n ń kó yín papọ̀ dáadáa ni yóò máa jẹ tí ìwọ change pé aṣọ yìí mo fẹ́ sọ dáadáa táwọn èèyàn máa sunkún àti wọ̀ pẹ̀lú wà rẹ̀ má dúró pé o fẹ́ correct àwọn senior correct ara rẹ̀ ẹ dákun ìsítílélẹ́ ìjẹ́ fún gbogbo èèyàn ọlọ́pàá ẹ̀ ní ṣìṣe lágbára ọlọ́run ọba tí máa ń múyàn láì lo handcuff láì lo anything kò ní mú yín gbogbo téèyàn bá nígbàgbọ́ téèyàn bá gbára lé ó bá ti kọjá àtọ́lọ́run òfo ni o
ọlọ́run ọba o kò sí ní fẹ́ni kọ̀ọ̀kan yín lẹ̀ yóò bá dùn nínú ẹ̀ ní sísè ń dìísẹ́ yín o aṣọ yín kò sí ní takò ṣẹ̀dá yín lágbára ọlọ́run la hawla wala quwwata illa billahi al-azim.